Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti níbi tẹ́ tí ń gbọ́ wa. This is Digi Naija. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ yìí ti gbẹnu tán báyìí o. Arákùnrin Alhaji wọ́n ti wá ṣe àlàyé ní rẹpẹtẹ ìyàtọ̀ tó wà láàrin Saheed Òṣùpá, Obesere, Wasiu, Ayinde àti gbogbo àwọn onífújì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní inspiration Saheed Òṣùpá kò ṣeé fi wé tẹnikẹ́ni o. Pé bóyá bí Saheed Òṣùpá ṣe get orientation ẹ̀ pé wọ́n tètè kúrò nílé. Ọ̀rọ̀ yìí kéèyàn tètè kúrò nílé kó tètè bọ́ sí gbòòrò two ways ni ó ń favour ẹlòmíì ó dẹ̀ ń bàtà yẹ ẹlòmíì jẹ́ but Saheed Òṣùpá ọlọ́run wà inside ẹ̀ because why gbogbo nǹkan tó ti ń ṣe láti gbà kékeré ẹ̀ kò ń ṣe pé bẹ́ẹ̀ náà ló ṣe easy o torí gbogbo ilé ayé náà là ń gbogbo wa ń lò lọ yìí kò ń ṣe pé bẹ́ẹ̀ náà ló easy but ọlọ́run bá ti wà inside èèyàn kí lèèyàn fẹ́ ṣe ẹ̀jẹ̀ àgbẹ̀kùnrin àlàyé lẹ́nu arákùnrin.